gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ojú tẹ́ fi ń wè mí ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ mi ní gbogbo ìgbà kò ní di ohun tí mo tún wá mú wá náà ni pípín ogún nílẹ̀ Yorùbá láyé àtijọ́ ẹni tó kú yẹn ọkùnrin tó kú yẹn ó máa fi ogún sí ilé ayé lọ àwọn bíi oko ilé ilẹ̀ àwọn oríṣiríṣi nǹkan ọmọ ìyàwó arógún náà ni làwọn tí mo ń dárúkọ yìí tí wọ́n bá fẹ́ pín ogún nílẹ̀ Yorùbá láyé àtijọ́ àwọn àgbààgbà ilé ni wọ́n máa jókòó àgàgà tí òkú yìí ò bá kọ bó ṣe fẹ́ pín ogún ẹ̀ sílẹ̀ àwọn àgbààgbà náà máa forí barí náà máa jókòó náà máa wo bó ṣe fẹ́ pín ogún yẹn tí wọ́n bá wá pín gbogbo ogún yẹn tán pátá àrẹ̀mọkùnrin ló gbọ́dọ̀ kọ́kọ́ mú ogún nílẹ̀ Yorùbá ta là ń pè lárẹ̀mọkùnrin òun náà ni àrólé ilé tó jẹ́ àkọ́bí lọ́kùnrin nínú ilé òun ló gbọ́dọ̀ kọ́kọ́ lọ mú ogún lẹ́yìn ìgbà yẹn ló tó kan àrẹ̀mọbìnrin torí wọ́n ka ọkùnrin sí pàtàkì nílẹ̀ Yorùbá ìgbà yẹn ló tó kan àrẹ̀mọbìnrin tó ń lọ mú ogún àwọn kan tẹ̀ sọ pé ẹni tó bá bóbìnrin wọn lẹ́tọ̀ọ́ sógún wọn ìkùnsínú ni o ìkùnsínú ni wọ́n ń wá ṣé bá a ṣe bẹ́rù kọ́ la bọ́mọ ni sóbìnrin ò kì í sọmọ wọn á fóbìnrin náà ó wá lè mọ́tò táwọn ọkùnrin wọn á pín tàbí káwọn àgbààgbà yẹn forí barí kán pín sí ìdí ìsọ̀rí kọ̀ọ̀kan ó yáyàwó mẹ́ta náà ni wọ́n á pín sí ìdí kọ̀ọ̀kan lọ́nà mẹ́ta wọ́n ṣe máa ń pín nìyẹn láyé àtijọ́ oníkálukú á dẹ̀ gba nǹkan tó tọ́ sí àti ìyá ẹnì kọ̀ọ̀kan wọn á gba nǹkan tó tọ́ sí wọn gẹ́gẹ́ bí nǹkan tí bàbá wọn fi sílẹ̀ fún wọn nígbà tó wà láyé àwọn nǹkan míì ẹ̀ tó wá fi sílẹ̀ fún wọn nígbà tó kú tán nítorí ìdí èyí ṣe fẹ́ gbọ́ ẹ̀yin ènìyàn mi gbogbo bí tẹ́ bá ti rí fídíò Culture by Ade Amadi ẹ fẹ́ràn mi o ẹ comment ẹ like ẹ share